Every 11th of February speaks about a special, wonderful and virtuous woman, Madam Muideen Amoke. We celebrate your temerity, confidence, inbuilt business acumen, capacity building, wise counsel, informative decision, concise thinking in reformative stance in business, and urging competition in all areas of your life. Madam Amoke Okwado, Aya Muideen Okwajodun Orikadun, Okwayo Okwadun Toni, Molodun ìtẹ̀síwájú ló mọ̀ ṣe inshallah. Mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ Allahu ya Rabbi tó pa ọmọ. Kájíǹde ara sì ń jẹ́ fún ọ, orí wọn dáṣẹ́ ara mi jẹ́ o. Abẹ lóní wá bóun kẹ́ni àpọ́nlé ẹni yìí, akíkanjú obìnrin tí ń ṣọjọ́ bí lónìí o. Abẹ ní kí ọbẹ̀ ọlọ́gbọ́n ẹ̀rọ. Madam Amoke, ó ní kí ọbẹ̀ ọlọ́gbọ́n ìwọ̀fà, ó ní kí ọbẹ̀ ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́, ó ní ń bọ̀ délùú Èkó tí ń ṣẹlẹ̀ bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Èkó aró mi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Mẹ́bí wọ́n lọ́mọ ìlú Èkó ìlú ọgbọ́n, ọmọ Èkó ìlú ìmọ̀, ọmọ Èkó ìlú òye, ìlú Èkó aró mi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Àrò dẹ̀ndẹ̀ má máa já o. Madam Amoke, mo ní ta ló lẹ́yìn olómi lẹ́ẹ̀kan náà. Ó wá bá mi bí wọ́n pé ta ló làbàtà bútú bàbá omi kọ́ mi. Àní ta ló làbàtà bútú bàbá odò kodò. Èkó àdélé, tàǹgẹ̀rẹ̀ tí ń sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Ẹ̀yin lọmọ àfíjú wọ̀jà máa rí pẹ́ńdẹ́kẹ́. Ọ̀bùn wọ̀jà pa ṣíọ̀ṣíọ̀, ọ̀bùn ṣíọ̀ṣíọ̀ náà ni yóò rẹ̀rù àfíjú wọlé. Ilé bàbá tó bí ọlọ́mọ, òrìṣà ní ẹ̀ṣẹ̀ má ṣe kú tẹ̀rẹ̀ o. Òrìṣà ń gbòbí kú tẹ̀rẹ̀ ń gbòdìdì orí. Ilé bàbá tó bí ọlọ́mọ náà ni ọmọ Èkó aró mi sálẹ̀ gbẹlẹ́gbẹ́. Orí ẹni bá dèlù Èkó bí ó bá gbọ́n, onítọ̀hún lè gbọ́mọ tí yóò fi rọrùn alákejì. Má